سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحانك ربي سبحانك سبحانك ما أعظم شانك سبحانك ربي سبحانك سبحانك ما أعظم شانك ندعوك ونرجو غفرانك من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد adúpẹ́ fún Olúwa Ọba wa asitọrọ àlékún ìkẹ́ àti àánú àtòrí ajẹ́njẹ́tán rẹ̀ kó máa bá ọ̀gá wa aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé Ànábì wa Muhammad náà àtàwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtúgbọ́n tí ń bá ń tẹ̀lé súnà Ànábì tí ó fi dijọ́ gbéǹde alkiyama olùwàmásá àkáyìn kọ̀ọ̀kan wa náà kún àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. ẹ̀rí ohun tí wọ́n ní kí a fi bára ẹni sọ̀rọ̀ lónìí wọ́n ní àdánwò Ọlọ́run al-ibtila awil bala bó ní ẹnìkọ̀ọ̀kan nínú wa bó la ṣe gbáradì fún àbí bí tó ń kálukú bá tiẹ̀ wá dé bó ní tí ń bá wa àgbà ní kádàrá Ọlọ́run ní àbá àgbà gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá tá a wà tó ṣe pé oríṣiríṣi nǹkan ni Yorùbá máa gbọ́yé nínú ọ̀rọ̀ ẹ dákun àwọn elétò yìí Ọlọ́run kó san wọ́n lẹ́san dáadáa pẹ̀lú gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe wọn ò pé bàbá tí wàá sọ̀rọ̀ pé kéèyàn máa prepare kalẹ̀ fàdánwò wọn wá ládánwò rẹ̀ lúyàn gbà èwo wọn tó ń sọ yìí kéèyàn máa múra kalẹ̀ fún àdánwò àmọ́ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ tèmi pẹ̀lú rẹ̀ tá a ní tá a fi pé kò rí bẹ́ẹ̀ torúlọ Olúwa wí bẹ́ẹ̀ azza wa jalla òun ní pé gbogbo wa la wà vulnerable to trials ìyẹn ni pé kò sẹ́nìkan tó lè pé èmi ní immunity bonova Dr. Khalid kí la pè immunity èmi ní tamidanu gbáà kò lè dọ́dọ̀ tiwa wàláì kò sí òun ni a fi rí pàtàkì irú tọ́píkì báyìí náà tọ́píkì tó wọ́n tó sì yẹ kí a máa sọ̀rọ̀ débẹ̀ bàbá wa sọ̀rọ̀ débẹ̀ èyí wọn ò pé wọ́n sì ń fẹnu fa àdánwò Yorùbá ní ma gbọ́rọ̀ àwọn nǹkan báwọn yé wọ́n sọ̀rọ̀ kanjọ́ kan pé ẹ dákun ìtẹ́ ti fẹ́ kún kankan nìkan ní àkílódé ẹ̀sìn wọ́rọ̀ mi sọ ó ní kílódé ó ní gbà tẹ́tùn adátẹ́lẹ̀ ní sáwọn èèyàn máa kú sí kọjọ́ra àwọn èèyàn ó kù ẹ̀yin ní ẹ̀ka ti prepare àkàlẹ̀ gbébélé yìí bá kún níbo ló tún kàn àwọn òrí Yorùbá nù pé ńgbà tẹ́ bá ti ń sọ̀rọ̀ pé ìtẹ́kàn kún nísìn ẹ̀dàkùn ẹ̀rọ rafa gbà wọn ni kọ́dà ẹnìkan ní gbà tí wọ́n dọ́sibítù lẹ̀ púpọ̀ nísìn láàárẹ̀ ń pọ̀ àà ìrìn àwọn èèyàn tẹ́lẹ̀ náà wọ́n ń dè mọ́ra ní torí náà bí wọ́n bá
gbà wá mọ̀ràn rú mọ̀ràn yìí ìmọ̀ràn dáadáa ni o torí pé mo ní kò sí ẹni náà nínú ọmọ ànábì Ádámà tó lè pé èmi ní tamidànù àbí immunity gbé a bí wọ́n bá ń fọ́n àdánwò kò lè kà wọ́n ó kọjá àtàwọn wàláì kò sí. òun ni lójú ayé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn lọ jagun Badiru tí gbogbo wa máa gbọ́ nínà awwalu shahidin sakhata fi ma'rakati Badr huwa Mihja'un ibn Abdillah Mihja'un ibn Abdillah tá a pé casualty ogun ni ẹni ọkọ ṣubú tó kú lójú ogun Badari òun ní sọ̀hábí ànábì ńláńlá yìí tá ń pè ní Mihja ọmọ Abdillah. nígbà tí ròyìn wá kan Mihja òǹjọ́ náà bẹ́ẹ̀ ti wí nísìn pé àwọn tó dópò ń bẹ́ ń bì Mihja ò níyàwó tó dópò láti jọ náà. Mihja wò kìí ṣe pé ìyàwó nìkan ló ní kọ́dà wọn ló láwọn òbí méjèèjì láyé sẹ́rípọ́ fọ́nù kéèyàn ó fi ìyá rẹ̀ àti bàbá sáyé kó fi ìyàwó lẹ̀ bóyá tó ń lọ́mọ. irú bí wọn náà ti máa rò ó bẹ́ẹ̀ kálukú wa náà bí ṣètọ́ ni ó ti máa jẹ́ sí wa lórí pé ń gbà mí gba ó sì wá jẹ́ mi àwọn náà rò bẹ́ẹ̀ pé àdúrà àwọn tó lọ mí ọmọ tàwọn wá ní àbọ́kọ tàwọn wá ní. àwọn alfáà ní tafsir rahimahumullahu ta'ala kalimam al-Baghawi alimam Muhyi as-Sunnah alimam al-Baghawi rahimahullah wọ́n ní orí ọ̀rọ̀ Mihja yìí òun láyà tí ń ké fẹ́mi àtiwọ́ yìí wọ́n ní sábàbù nùzúlì rẹ̀ nù nígbàtí olùwárí ń tọ́ṣẹlẹ̀ yìí olùwà wa ní kànábì òwúlẹ̀ kéde fún gbogbo èèyàn mọ́wúlẹ̀ jẹ́ ọjà àwọn èèyàn Mihja nìkan mọ́. ahasiba an-nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. ahasiba an-nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. àwọn èèyàn rò pọ̀ pọ́síbù ni Olúwa ní kò pọ́síbù. ahasiba an-nas sí àwọn rò pọ̀ ṣeéṣe ni an yutraku káfà àwọn lẹ́bẹ̀ẹ́ an yaqulu amanna kí wọ́n mọ̀ gá àgbọ̀lọ́ngbọ̀ kọ́dà mọ́mí ní òdodo ni wá wa hum la yuftanun a sì ní dánwò wò. Olúwa ní kò rí bẹ́ẹ̀ kọ́dà wọ́n àyà náà tó tẹ̀lé ni pé walaqad fatanna alladhina min qablihim kí wọ́n wọnú tán tá ń rí báwọn ti fẹ́ rí yìí rí tádàwò nìkan. walaqad fatanna alladhina min qablihim gbogbo àwọn tó wáyé kẹ́yìn ó tó wáyé adáwọn náà wò. torí náà ẹ dákun gbogbo ọmọ ànábì Ádámà ló wà vulnerable to trials. àdáwò tí ó bà ìmánì jẹ́ àdáwò tí ó ju agbára wa lọ ọlọ́mọ gbẹ̀bẹ́ ní kọ̀ọ̀kan wa. àmọ́ pé àbí ẹnìkan ní òní ní kò lè kàn wọ́n kò lè. ẹ̀kejì sí ni pé ǹjẹ́ àdáwò ọlọ́run tó máa gbọ́ ọlọ́run bínú síyàn gbà kò lè má rí bẹ́ẹ̀ ọkọ rẹ̀ kú ọmọ rẹ̀ náà kú kíní kan tún ṣe gbogbo àwọn ọtí ẹ̀ tó lẹ̀ yóò báyìí àdánwò ọlọ́run ti kọ́ àjàlẹ̀ ẹnìkọ̀ọ̀kan kalẹ̀ ṣe rí inú àwọn ìyá wa yìí tí wọ́n jẹ́ opó yìí ọlọ́run ó ṣàánú yín délẹ̀ inú tí ò sí ń bì kankan tí ò bá sì sọ ọ́ di nǹkan òun ni kí ìyàwó tún kú nínú opó ó tó dáràn ìgbé ọkọ kú kò tí wá abẹ́yìn òjì gbọ́rí ilẹ̀ Yorùbá kódà ń lọrin wà yìí náà
inú tí wọ́n máa fi bú àwọn ọmọ wọn bí a ìyá yín inú òpó ló tún lọ iṣẹ́ bú ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ níjọ́ wọn bí ọkọ tí wọ́n gbéyàwó kẹ́yìn tó mọ̀ bóyá wọn fẹ́ra wọn bóyá wọn ò fẹ́ra wọn Olúwa ti kọ́ àjàlẹ̀ òǹkálukú kalẹ̀ ó ti kọ́ pé lẹ́yìn oṣù kan tẹ́lẹ̀ yìí bá kú láyé lélẹ́yìí ọ lọ kí ni kàyéfì táwa máa kàn ìbànújẹ́ kún ìbànújẹ́ àwọn tí àdánwò Ọlọ́run ọba kàn ẹ dákun ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run torí náà everybody ló wà vulnerable mo ti wí kẹ̀ ò sì wá túmọ̀ pọ́lọ́hún bínú sí ìyàn ló fi dán o kọ́dà alal aksi ó lè jẹ́ opposite Ọlọ́run a máa dẹ́ni ọba fẹ́ràn wò láti lékún ipò rẹ̀ lọ́dọ̀ ọ̀hún òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n sì wá bí ànábì njọ́ kan pé man ashaddu nasi bala'an ya Rasulallah àwọn wo lọ́lọ́ mọ́ fà dánwò kan jù ẹgbẹ́ kí là ànábì fi dáhùn jọ náà al-anbiya ànábì láwọn ànábì Ọlọ́run ni àwọn ni first class àdánwò kò sì sí dáùtù ń bẹ̀ pé bí wọ́n bá bi wá pé ní man ahabbu nasi ila Allah àwọn wo lọ́lọ́run fẹ́ràn jù àbẹ́yìn ní ánsà mi àwọn wọn náà ní àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run fẹ́ràn jù torí ẹ̀ náà ló ṣe fà wọ́n yọ níjọ kọ̀ọ̀kan àwọn ló fẹ́ràn jù nú ẹ̀dá at the same time ànábì láwọn náà tún là dánwò tiwọn ashaddu nasi bala'an al-anbiya àwọn lọ́lọ́run máa dánwò jù àwọn ànábì Ọlọ́run àpọ̀ jẹ́ mọ́ gbogbo ẹ̀ wọ́n lọ́kọ́ ní fatanna alladhina min qablihim náà nù anabi tí anabi tèmi wọn wulẹ̀ tí lọ́dọ̀ anabi nuhu má lọ́dọ̀ anabi ibrahimu má lọ́dọ̀ anabi ayuba má lọ́dọ̀ anabi yakubu dóńtò sí lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam náà kọ́ ọ mọ̀ pé àríru eléyìí rí àfi dẹ́rù bọ́ lọ́rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ tí ò ti ṣe ẹnìkan rí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi bí ọmọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọlọ́run dórí méje òun náà ló sì ń sọ bí wọ́n ti ṣe méje mẹ́fà nù méje pé báyìí ni ẹwẹ́ báyìí ni ẹgbẹ́ sàárì ẹ̀hún ló gbé mẹ́fà sínú méje níta ń wínú ẹyọkan òun náà tí ó tún gbẹ̀yìn ẹ̀ ń kọ́ ó tún jóbìn sẹ́wọ̀n kẹ́yìn ọmọ wo pé eléyìí ti parẹ́ nù rẹ̀ yìí tàwa ló lókọ tó tàṣì ní òní tó kò sí torí náà ètò tọ́lọ́run ní tẹ́nìkan ò sì lè yẹ iṣẹ́ ọlọ́run ò pé kò sí wá tó bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn mabadiu àwọn principles yìí ó gbọ́dọ̀ wà lára wa ara tí ń jẹ́ ìmánì lára wa nù one kí n rán wa létí ká gbà pé ẹnìkan ò ní immunity wípé àdánwò lè kàn òun ní ara tí ọmọ jẹ́ kó lè sàánú ẹni tó bá kàn ní pé tọrọ ọmọ ìgbà títí ẹnu òde ẹ̀kejì ń bẹ ni pé kọ́lọ́hún ó sì fi àdánwò kàn yàn ẹ dákun ẹja pa gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ èròkèrò tì kò sínú kọ́lọ́hún bínú sí o kọ́dà kò sínú pọ́sẹ́lọ́ọ̀ nírú rẹ̀ fi kàn o ẹ̀rí rẹ̀ ni pé wọ́n bí anábùwà Muhammad sallallahu alaihi wasallam pé àwọn owó làlọ́run máa dánwò jù tádánwò tí wọ́n pọ̀ anábì láwọn anábì ọlọ́run gan ni alayhimus salatu wassalam ló jẹ́ àmúwá anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fàdánwò tiẹ̀ kàn sallallahu alaihi wasallam ngbẹ̀yìn bí méje tó fún rẹ̀ sin mẹ́fà ẹyọ kan tó kù náà kọ̀tọ́dún kan oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tá nẹ́bí ò sí mọ́ òun náà tún lọ́ọ́ bá ìyá ńlá wa Fatima radiyallahu ta'ala anha ńjọ́ tá nẹ́bí ó kú láyé ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọlọ́ngbà láyé bẹ́ẹ̀ ni kò gbẹ nìkan láyé àmọ́ àwọn ìyàwó mẹ́sàn-án ló dopó lẹ́yìn ànẹ́bí sallallahu alayhi wa sallam ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá dopó lẹ́yìn ọkọ jẹ́ àwọn ìyá ńlá wa wọ́n ti rí bẹ́ẹ̀ ṣáájú kò tó mọ̀ ọ̀pọ̀lọ́hún ń bínú sí yẹn o torí pé ètò sunnatullah sunna ọlọ́run ni
lára àwọn mabadiu tí mo fẹ́ kánra wa létí rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pàtàkì jùlọ in relation to pé àdánwò ọlọ́run o bóòlù kálukú ń prepare fún àbí ẹni ó sì ti bá bóòlù ti bara jẹ́ àbí bóòlù ti gbà fọ́lọ́run mọ́ ìtumọ̀ tí wọ́n ní aṣọ ń bí lónìí náà nù. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọkọ́mọ̀n kọ́dà kìí ṣe nínú Yorùbá nìkan ṣètọ́nù àmọ́ gbèsè yàn ńlá káyì ńgbà àwọn ẹwọ ìtàn méjà òta sọ lẹ́ẹ̀kan àwọn tó lé lọ́gọ́rùn mẹ́ta wọ́n lọ ogun sẹ́wọ̀n kéèyàn ni wọ́n bá sọ fún pé èèyàn tiẹ̀ kò dé o èrò rẹ̀ ọ sọ fún yọkọ̀ pé lamẹ́yìn kọ́ òun dé làkàṣègbè ńkọ́ ó dé yóò èrò kan wá sí lẹ́nu ká ó sì wá jẹ́ ọkọ tòun ó sì jẹ́ bàbá tòun ẹja kan ẹja wo kílẹ̀ ahlan wa sahlan ahlan wa sahlan ahlan wa sahlan ahlan wa sahlan ẹjọ́ kò anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run ní kẹ́mi pẹ̀lú rẹ̀ ọmọ wò kọ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní ihris ala ma yanfa'uka wala ta'jiz wa in asabatka musiba aw wa in asabaka shay'un fala taqul law fa inna law taftahu amala ash-shaytan. Anabi sallallahu alaihi wasallam ní gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ntọ́ bá rí pé yóò wúlò fún ọ àbí tí ò ní jẹ́ ká burú bọ̀ gbìyànjú rẹ̀ bọ́ bá fẹ́ tẹ́ráfù wo táyà mọ́tò rẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá kíní ya iná wáyà ilé sọ́ọ̀kì yẹn ẹ̀tún sí gbogbo ẹ̀ lọ́lọ́ ń kọ́ wa là nẹ́bí kọ́ wa o ihris anabi ní gbogbo ntí ọ là ọ tí ọ máa fà níbọ tí ò ní jẹ́ ọbọ̀ nù ewu gbìyànjú rẹ̀ àmọ́ bọ́bọ́ ti wá bí kádà ọ̀rọ̀ lọ́nba bá ti wá dé mùsùlùmí ò gbọ́dọ̀ pé láwó yá kọ̀ báyìí ṣe pé bàbá sì mọ̀ ni bọ́bá sì jẹ́ pé wọn ò lọ ni bóyá kí níyà ọba ti ṣẹlẹ̀ bọ́bá sì jẹ́ pé anabi ní mùsùlùmí ó jìnnà sí o fa inna law taftahu amala shaitan anabi ní kọ́kọ́rọ́ ṣètọ́nì ní láwó ibẹ̀ ni ó ti máa wá sí oríṣiríṣi èrò obu ǹgbà wọn lọ́wọ́ àmọ̀ pé nìkan lọ́ mọ́ lójú kó tó lọ òun àtẹnìkan ni wọ́n jọ búra wọn ń jẹta ní àwọn kan tó wá wọ́ ọ lọ́bì kan gbé lọ́ọ́ yẹ̀ wò òun la bá ọwọ́ rẹ̀ la bá ń bẹ́ ibẹ̀ ló tún ti pé àwọn máa ń ro irú rẹ̀ ní ẹ̀rọ ni wọ́n wàá mú ọ jáde kó nu ìsìlámù yányán kò sì rántọ́ bọ́ ọ. èyí wò pé bọ́bá yìí pé ẹni náà kú ni kò pé ọ́ padà wáyé kọ́dà bọ́bá yìí pọ́ rẹ̀ ni èyí wò gbọ́ gbádùn àmọ́ yóò tún wá ba nǹkan míì jẹ́ kánrin lára rẹ̀ tó ní mọ̀ torí náà ẹ dákun gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìláàmù Ànábì ní fa inna law taftahu amala shaitan. ẹ̀kejì ń bì ní pé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí gidi tá a bẹ́ lọ́n kí gbogbo wọ́n jẹ́ ọ̀rọ̀ pé why me tá a máa lédè mo gbé bí odò òyìnbó lọ́pọ̀lọpọ̀ ti gbé ó ṣe jẹ́ mi nítorí òun wí ni pé ní kọ́lọ̀ ọbọ̀mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn àwọn mùsùlùmí àkọ́kọ́ ni pé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa báwọn ti rí ni pé kọ́dà bó bá ipá wọn náà nídìí nǹkan wọ́n fara mọ́ pé ẹ lọ́ọ́ fún lámọ́yìn oore ni o pé kósìkóore yóò sì jẹ́ ti lámọ́yìn èyí táwọn ó fi máa ro pé aburú tí ọba bá wọn yóò sì lọ́ọ́ bẹ́ lómi olúwo ròyìn mùmí níbẹ̀ o. nínú ohun tí mo tún fẹ́ ká gbọ́yé nínú àwọn mabadiu tí wọ́n máa ràn wá lọ́wọ́ ìmọ̀ láti prepare torí pé kìí ṣe pé èèyàn ń fẹnu wá àdánwò àmọ́ ètò ọlọ́run ni pé gbogbo ọmọ ànábì adámọ́ lòun lè dánwò at any time kò sì sẹ́nìkan tó lè pé mo ní hasọ́nà àbí immunity pé kò lè kẹ́mi èyí tí ó ba ìmánì wa jẹ́ èyí tágbára wo ní ká ọlọ́mọgbé bá wa àdúrà tá a máa ṣe nù gbogbo ẹni ó sì wà nù àdánwò kan àbẹ́kejì ọlọ́nkọ́ mọ́sá sọ ọ́ di fúfúyẹ́ fún wọn ara àti sọ ọ́ di fúfúyẹ́ náà làwọn jàmáà yìí ń pè wá sí
ẹ̀wọ̀n tí wọ́n wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lónìí kò sí ní àwùjọ wa yìí tẹ́lẹ̀ ó ti ń wọ̀ nísìnyí náà àwọn ìlú ilẹ̀ lárúbáwá àdáwò yẹn tiẹ̀ ti pọ̀ lọ́dọ̀ tiwọn ìyẹn ni pé obìnrin ọba lọ́kọ kó ṣe pé nínú oṣù náà lọ́lọ́run sì mú ọkọ rẹ̀ lọ́ọ̀dọ̀ gbogbo ń tọ́ba kù tí ó gbé láyé òun nìkan náà ni ó máa gbé ẹnìkan ní fẹ́ mọ́ àmọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ làwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wasallam lò gbèsè ayé tiwọn ǹjẹ́ bẹ́ẹ̀ lànàbì lò mo ń fún yín lẹ́ẹ̀kan mo ní mẹ́sàn-án lọ́lọ́run yọ̀ǹda fún ànábì kọ́ fẹ́ ná àwọn obìnrin tó fi ilẹ̀ láyé mélòó lànàbì fẹ́ lọ́mọge nù wọn ẹyọ kan péré gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yòókù opó ni wọ́n kọ́ ọmọ máa gbélé lásán kó o fi rẹ́ ni máa mójútó alámẹ̀rí rẹ ní mẹ́jọ nu mẹ́sàn-án tà ń wí yìí bẹ́ẹ̀ náà làwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ń bẹ́ẹ̀ nù àwọn sọ̀hábìyàtì tẹ́yìn bá ka biography rẹ̀ wọ́n a máa kọ́ síbẹ̀ pé ní ẹ̀rọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí yìí ẹ̀gbọ́n ló bí eléyìí ńgbà ẹ̀gbọ́n kú ọ̀fẹ́ àbúrò ló bí eléyìí ńgbà tábúrò yìí náà kú ó tún fẹ́ yìí tó tẹ̀lé àbúrò ló bí eléyìí ọmọ ìyá kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbésí ayé táwọn gbénu àmẹ́rí ìgbésí ayé tèèbó tí gbogbo wa ń ka nù wíyá bá ń wò nù mọ́ọ̀máwòrán òun ni pé tiẹ̀ lọ́ọ́ bá òun tiẹ̀ lọ́ọ́ bá òun nígbà tí ó sì ti bóun òun ni kọ́ wá bí ó ti yanjú ọ̀rọ̀ ààrẹ ẹ dákun èyí wọn ṣe wa mùsùlùmí àbáyún lọ́wọ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àbá nígbèsí ayé àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn mabadiu tó yẹ ká mójútó ìyẹn nípa àwọn ìpìlẹ̀ àwọn principles ìmọ̀ tá a bá ń rántí ẹ̀ yóò máa mú wa prepare múra kalẹ̀ àbí bọ́bá sì ti dé èèyàn ò ní ṣe ń tọ́lọ́hun ọ̀fẹ́. nínú ẹ̀ ni pé al-yughayyiru al-huzn min halin ila akhar ǹjẹ́ bẹ́ẹ̀ bá banújẹ́ dójú ẹ̀ ìmọ̀ yí situation yẹn padà nítorí pé Dr. Khalid ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn dáadáa ìmọ̀ bóyá yìí náà wà nù program yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àdáwò bá pàtàkì jùlọ láwọn obìnrin tọkọ wọn kú àbọ̀mọ wọn àbí nkankan wọn ní di counseling lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yọ wà nù bànújẹ́ yìí for years kò sí tí wọ́n lè ṣe fún yóò tún máa rántí bọ́yọ̀kọ rẹ̀ tó kú àbí bàbá rẹ̀ ìbéèrè tí mo fẹ́ bí ó ń kálukú wa ni pé ǹjẹ́ rí nbì kan tí wọ́n ní ńgbà tó sunkún dojú ẹ̀ ńgbà tó sun ẹkún yìí dojú ẹ̀ ọkọ rẹ̀ sì dìde nínú sàárè ńbà tó ń bá gbèsè ayé wọn lọ. èyí tí ò síyè méjì ń bẹ ni pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí bẹ́yẹn ti lè banújẹ́ kò sí bó ti lè sunkún kò yí n tó ti fọ́ bọ́bá yìí pé ẹyin lọ́fọ́ ni agbè lọ́fọ́ ni kò so pọ̀ mọ́ kò kó padà mọ́. on the contrary èyí tó tiẹ̀ wá burú ni pé àwọn onímọ̀ ìgbàlódé tá ń pè ní psychologist àwọn ulama un-nafs àwọn ní instead tí ìbànújẹ́ fi máa tún nǹkan tó bá ti bàjẹ́ sí ìmọ̀ tó bàjẹ́ sí ni nítorí pé àwọn study ọmọ èèyàn débi pé téèyàn bá ń banújẹ́ lórí tí ó ti ṣẹlẹ̀ tágbára rẹ̀ ọ̀ká kọ́ mọ́ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ torí lànàbì ti wíhun gbogbo ń tọ́ lágbára ìwọ ṣe ihris ala ma yanfa'uka gbogbo ń téèyàn lágbára pé èèyàn máa ń ṣe nǹkan báyìí èèyàn máa ń ṣe nǹkan báyìí ìwọ náà ṣe bọ́lọ̀ ń bá ti wá níbí mi ti fẹ́ ní ṣe rí kéèyàn wá kiri má bànújẹ́ fún àìmọye ọdún kò yí ní tí ó ti ṣẹlẹ̀ padà yóò tún jẹ́ kí situation rẹ̀ ọmọ wọ́ọ̀sì sí ni. òun ni wọ́n máa ń sọ ìtàn arákùnrin kan inú ìwé kan tí wọ́n tú sédè lárúbáwá wọ́n ń pè ní Da'il Qalaq ọkùnrin náà wọ́n ń pè ní Dale Carnegie ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá máa kàwé àwọn psychologist yóò ọgbọ́dọ̀ ti kàwé Dale nínú àwọn àgbà wọn ni àmọ́ mo rúgbọ́ ọlọ́run kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní arákùnrin tá a wí lọ́lọ́run ti lò ó
ní sábàbí àti yọ kó nú bànújẹ́ wá sínú dùnú kọ́ra kìí ṣe mùsùlùmí bọ̀tọ́lọ́ ń bọ̀ lẹ́bùn kọ́ sọ̀rọ̀ kó fi àpèjúwe nǹkan wé nǹkan ó sì yéèyàn níbi tẹ́ ti wá rí i pé ní gbogbo téèyàn bá mọ̀ tí ọba sí mọ́ ní bẹ́ẹ̀ òfurufú gbádá ni níjọ́ tí dáìlì ó kú ọ̀pọ̀kùn so ni àwọn èèyàn wọ́n wà worried pé kí ni kò mọ̀ nínú tí fi ń kọ́ àwọn ìwé rẹ̀ tí mo wí yìí àti èyí tó kọ lóyìnbó àti gba wọn tú sí lárúbáwá tó ń pè ní da'il qalaq wabda il hayat the best selling ni gbogbo èdè tí wọ́n bá tú sí àwọn ìwé tó pé bí wọ́n bá ti ń tẹ mílíọ̀nù bẹ́ẹ̀ ó ti tán wọn tó ní wọ́n tẹ mílíọ̀nù mẹ́wàá ni. dáìlì sọ̀tàn kan nù da'il qalaq ó ní inú àwọn ọ̀gá ogun Britain nígbà ogun tó ti lọ òun ní máa sọ̀rọ̀ kan pé tó bá kó àwọn like a commander tó láwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n bá wá wò pé ní òkè ibi tí a fẹ́ lọ ní gẹ́gẹ́ bí strategy ogun pé a lọ nàbí báyìí nísìnyí a ó pa òrò pa àwọn ọ̀tá lè fẹ́ gba ibẹ̀ wọ́n ní tí ó sọ fún wọn láàsì ni pé ní tẹ́nìkan bá ti ṣubú ò gbọ́dọ̀ wò ó tẹ́nìkan bá ti ṣe kíni ara strategy ogun nù bọ́ bá ńlá ọba yìí pé kò tí ì kú tẹ láǹfààní àti gbé kẹ tọ́jú rẹ̀ fine àmọ́ tẹ bá rí i pé wì eléyìí ti kọ́dẹ̀ gbọ́dọ̀ dúró máa wò ó wọ́n ní nítorí pé ìdúró máa wò ó ní ìbànújẹ́ ni yóò kó bá ability tiyín agbára tẹ̀yìn náà ní tó kù tẹ́ fi lè continue pẹ̀lú tí a ń lọ ṣe yìí kò sọ́gbọ́n rẹ̀ kò sọ́mọ ànábì ádámù náà tí ó wà nù ìbànújẹ́ tágbára rẹ̀ ó jẹ́ 100%. kọ́dà yóò kó bá rò rí rẹ̀ wọ́n ní ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ ogun rẹ̀ pé gbogbo yín o ẹ̀já àwọn ọmọ lọ báyìí but tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ o èyí tó bá ti yíwọ́ yẹ́yẹ́ tà lágbára nǹkan míì tá a lè ṣe mọ́ ìwọ go ahead ni. èyí tí ní dáìlì ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ wá wí yìí Al-Qur'anil Karim ti ṣáájú ẹ̀ but àwọn psychologist náà wọ́n máa fún wa lára rẹ̀ ńgbà táwọn ò tètè mọ̀ pé Ọlọ́run ti fún wa lára ẹ̀ wọ́n láwọn factors méjì kan ń bẹ unsurani mudammiran àwọn factors méjèèjì yìí wọ́n máa destroy human ability ni ìyẹn ni pé gbogbo agbára tọ́lọ̀ ń dá sí nínú agbára tọ́lọ̀ ń dá sọ́mọ ànábì Ádámù ni pé resilience kí nǹkan ṣẹlẹ̀ kọ́ bá lógìkì kó ṣe bí ìgbà tí ó ṣubú kó sì tó dìde kó tún máa bá ìgbésí ayé rẹ̀ lọ Ọlọ́run dá ọmọ ànábì Ádámù ni kò fáwọn ẹ̀yà míì nínú àwọn tọ́lọ̀ wọn bá dá ọmọ ànábì Ádámù ara àǹfààní tọ́lọ̀ ń ṣe fún ọmọ ànábì Ádámù ni pé kó lè gbàgbé ní tó ti lọ torí pé tí ó bá gbàgbé ni ability rẹ̀ láti lè máa continue ìgbésí ayé rẹ̀ at a normal pace kò ní possible àmọ́ lára tọ́lọ̀ ń dá ọmọ ànábì Ádámù ni pé lẹ́yìn ọjọ́ díẹ̀ lẹ́ni ọba wà normal tí ò tí ì gba kí ìbànújẹ́ sọ̀hún di nǹkan míì yọ gbàgbé yóò lè máa bá èyí tó bá tún kàn nù ìgbésí ayé rẹ̀ lọ. wọn a máa fún wa lára pé ní nǹkan méjì kan kéèyàn ó jìnnà sí o ìbànújẹ́ lórí tí ó ti kọjá tí agbára rẹ̀ ọ̀ká kọ́ mọ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kejì ni pé ẹ̀rù ìmáa bẹ̀rù tí ń bọ̀ tó tí mọ̀ bó ní ó ti rí mo wá rí i pé Allahu Akbar tí yẹn bá wọnú Al-Qur'anil Karim nídìí ọ̀rọ̀ dáìlì gangan wáyé àwọn kan táwa jí ni làwọn afa wa ni ń bẹnu Al-Qur'anil Karim Olúwa ní bala man aslama wajhahu lillahi wa huwa muhsinun falahu ajruhu inda rabbihi wala khawfun alayhim wala hum yahzanun al-khawfu wal-huznu la khawfun alayhim wala hum yahzanun àwọn alfa inú ma tafsiru àti inú ma usulul fiqh wọn máa fi rinlẹ̀ pé gbogbo ntọ́lọ̀ bá ń fi ń ṣe ìyànràn pé sẹ́mọ̀ pé mo ṣe nǹkan báyìí fún yín àbí sẹ́mọ̀ pé ń ṣe nǹkan báyìí fún yín wọ́n ní nǹkan pàtàkì ni bí ó bá jẹ́ nǹkan pàtàkì Ọlọ́run ò ní fi ṣe kíni kò ní fi yànràn nínú ntọ́lọ̀ ń fi yànràn nínú àyà yìí àti àwọn àyà míì tọ́lọ̀ máa fi pé ń ṣe nǹkan báyìí fún yín òun ni pé la khawfun alayhim wala hum yahzanun
wọn ò ní banújẹ́ lórí èyí tí wọ́n fi sẹ́yìn tó ti lọ wala khawfun alayhim èyí tí wọ́n fèsì tí wọ́n lọ pàdé lálìkìyàmá wọn ò ní bẹ̀rù. àṣé bọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ fún yàn tí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbìyànjú tiẹ̀ tí kádàrá ọlọ́run wá ṣẹlẹ̀ kọ́ banújẹ́ mọ́ wọn bá ibi àti ìyàlọ́ gbogbo bí à ń wí inú kọ́ banújẹ́ mọ́ ní kíni níwọ̀n bá torí pé ìbànújẹ́ yìí ò yí n tó ti bàjẹ́ kò tún ṣe kọ́dà bẹ́ẹ̀ ọba wa wà kíávù yọmọ wa bà nǹkan mi jẹ́ ẹ wà rẹ lómi yọ wà jáde wọn wà ní alájẹ ẹ mọ défìlà wọn jẹ ẹ mọ ní títí èwo ló dé ẹlòmíì ọwọ adìntí ọmọ ní appointment pẹ̀lú psychiatrist pé ẹ lọ́ọ́ rí wọn kí wọ́n gbà yín ní mọ̀ràn alájí bẹ́ẹ̀ ti ń ṣe yìí alájà bẹ́ẹ̀ ti ń ṣe yìí mùsùlùmí àgbọ̀dọ̀ bá bẹ́ẹ̀ alhusnu kò sẹ́ni tí nǹkan ọba tí ò ní banújẹ́ o tọ̀bí àwọn ọmọ ànábì adámọ̀ ni kì í sì ṣe wọ̀ àmọ́ èyí tí ọba ti wá di pé lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún méjì kọ́dà lẹ́yìn oṣù náà kéèyàn ó ti gbà fọ́lọ́hun kó sì kọjú mọ́ ntọ́ba kù ní gbèsè ayé rẹ̀ sẹ́rí máa banújẹ́ lọ títí kò tó nǹkan ṣe nítorí máa ba nǹkan jẹ́ ni. ẹ̀kejì tí mo ní olúwa máa fi ṣèyàn ràn fún wa náà ni pé la khawfun alayhim wọ́n lára eléyìí ọ̀ bọ́rọ̀ ń tà ń sọ mu bọ̀ jíngbà àti mẹ́nu lọ bẹ̀ ipe àwọn factors méjèèjì kéèyàn ó jìnnà sí lára tí máa kó bá ability ọmọ ànábì adama òun lẹ́rù ẹ̀rù ǹjẹ́ ń bọ̀ òun ni ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n fi ní bẹ́yàn bá wò gbésí ayé rẹ̀ ó ní kó ń kálukú wa ká wò gbésí ayé wa kọ́ wo at any particular point in time in your life pé mọ̀ ń bẹ̀rù pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ bóyá wọn ó ṣe kinní níbi iṣẹ́ bóyá ní àdúgbò bóyá kinní kan tí ń retí bóyá ọjà mi kan ó ní tọ́ba wá di pé táìmù téèyàn rò pé yóò ṣẹlẹ̀ ó ti wá kọjá kéèyàn wá ṣe bí gbà téèyàn rewind the tape ó ní gbogbo tí máa ṣẹlẹ̀ ju 5% lọ nínú tá à ń bẹ̀rù kèé ju kéè lọ 5% nínú ẹ̀rù tí máa ba ọmọ ànábì ádámà ìyẹn ni pé ash-shaytanu yukhawwifu awliya'ahu olúwa ti sọ bẹ́ẹ̀ fún wa ní al-Qur'an al-Karim iṣẹ́ èṣù ni ash-shaytanu yukhawwifu awliya'ahu fala takhafuhum wa khafuni olúwa bá ní èmi ni ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù èṣù ahlan wa sahlan torí náà ẹ dákun lórí ọ̀rọ̀ ti trials tá à ń sọ yìí èyí tó pàtàkì tá à ń sọ ń bì ní pé ẹ dákun bí nǹkan ìbànújẹ́ bá dé kéèyàn ìbànújẹ́ mọ́ wọn àmọ́ ìbànújẹ́ àwa máa ìbànújẹ́ lọ kánrin kò tún nǹkan ṣe ó sì lè máa tún ba nǹkan míì jẹ́ yóò kó bá ability rẹ láti cope pẹ̀lú challenges life míì tó máa face bẹ́ẹ̀ challenges ò ní tán fún ọmọ ànábì ádámù àbíjọ́ tí wọ́n bá gbé yẹn sí nìkan ló ní challenge mọ́ torí náà kọ́lọ̀ nǹkan mọ́sá ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan o tọ́ awamilu thabat indal ibtila àwọn kí ni máa wá jẹ́ kéèyàn ó dúró tí ò ní jẹ́ kéèyàn ó síwà wù bádánwò ọlọ́run bá dé ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni kí làwọn táwọn àlùfáà ti kọ kalẹ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa pé ẹ mójútó àwọn nǹkan báyìí yóò mú yín dúró kò ní jẹ́ kọjá ààlà ọlọ́run àkọ́kọ́ rẹ̀ asọ́bùrù òun ni kéèyàn ọkọ́ béèyàn ti ṣe sùúrù kéèyàn ọkọ́ béèyàn ti ṣe sùúrù bá dánwò ọlọ́run bá dé léyìí tá a ti sọ nípìnlẹ̀ pé kọ̀sẹ́ni ó ní immunity against àdánwò ọlọ́run o bọ́lọ̀n bá wá ní ọkàn ti olúwa rẹ̀ àkọ́kọ́ ń tó yẹ kí mùsùlùmí ó dì lẹ́rù òun ni sùúrù ẹ wá rí sùúrù yìí kéèyàn ó ṣe sùúrù tó wúlò anabi ọsọ fún wa débẹ̀ sallallahu alaihi wasallam kéèyàn ó ṣe sùúrù jígínní tó wúlò kìí ṣe sùúrù ńgbà téèyàn wá ṣe gbogbo rẹ̀ tó di tàbùkù tán lásìsì wá pé agbàfọ́lọ́hún irú gbígbàfọ́lọ́hún nìkọ́lá kò ní ládàmọ́
Anas bin Malik radiyallahu anhu inú àwọn sahaba anabu Muhammad sallallahu alaihi wasallam. Anas bin Malik ló gbà hadithi wá pé kanat imra'atun tabki 'inda al-qabr wa fi riwaya tabki ala sabiyyin laha. Anas bin Malik ní lójú ayé anabi sallallahu alaihi wasallam arábìnrin kan ó dúró lẹ́gbẹ̀ẹ́ sàárè kan ìwọ̀n wu ìsọkún ìsàngbára rẹ̀ dálẹ̀ ń bẹ́ẹ̀ nínú riwaya mi wọ́n ṣe tafsiru rẹ̀ pé ala sabiyyin laha ọmọ rẹ̀ ló kú tí wọ́n sin sínú sàárè wọn. anabi wa bá ń bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. anabi wa ń sọ fún pé isbiri wahtasibi ìyá yìí ntọ́ bọ́ lágbá lóòótọ́ àmọ́ ṣe sùúrù o fọkàn tẹ́lá tọ́lọ̀ máa fúnru ẹni ọba ṣe sùúrù lórí àdánwò tọ́lọ̀ ń bá fi bá o torí náà èyí tó ṣe yìí tó o. obìnrin yìí ọ̀mẹ́ni tí ń bá òun sọ̀rọ̀ kò sì síjú wo dépò tí ó ti ẹ̀ mọ̀ ntí obìnrin yóò wí lẹ́nu ni pé ilayka anni dákun jìnnà sí mi ó jẹ́ kí ló ń bá mi sọ yìí sùúrù kíni lórí ìtọ́pọ̀lọpọ̀ náà máa ṣe kọ́dà àwọn arábìnrin tó fi kún pé innaka lam tusab bi musibati irú ilé yọ̀ọ̀bá bá wọn náà wọ́n máa ṣe wá sí akọ fún mi ẹlòmíín náà ń wí bẹ́ẹ̀ fáwọn àfa ẹ máa ṣe wá sí akọ fún wa ìwọ wá sí abo ìyá yìí náà wí bẹ́ẹ̀ fáwọn anábùwà Muhammad sallallahu alaihi wasallam gbọ́nà innaka lam tusab bi musibati ẹlẹ́kùn ẹja akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ni anabi nu sallallahu alaihi wasallam kí lè anabi ṣe anabi gbé àwa ni wọ́n bá wí anabi ẹ̀ wí báwọn anabi pẹ́yìn dání kọ̀ gbọ́nù àṣewáàsí fún kọ̀ gbọ́nù ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ yìí hùn èwo la sọ̀rọ̀ lọ́wọ́ fáwọn èèyàn tán a sì sọ tán bọ́lọ̀ ti ní a sọ àtúnwá yẹ̀ wọ́n wò pé ṣẹ́ẹ̀ṣẹ́ ń ta ní ẹsẹ̀ àbí ẹ̀ṣẹ́ pọ̀ wá sí àwa ní ẹ̀lọ́kọ́ àwọn tọ́gì wá dáwàtà anabi kọ́hùn sallallahu alayhi wa sallam nígbà tá anabi wí bẹ́ẹ̀ fún ya yìí èsì tó sì fọ̀nù anabi sì pẹ̀yìndà anabi kọrí sí ilé tiẹ̀ sallallahu alaihi wasallam àwọn èèyàn tí wọ́n wá tó wá sójú ọ̀nà sáré lọ báyà ìgbé ọmọ ẹni tí ń bọ̀ sọ̀rọ̀ ni ó níta ni wọ́n ní Rasulullah anabi nù òjíṣẹ́ Ọlọ́run nù sallallahu ìyá yìí ní nǹkan dé òun ọmọ ẹ̀dá kún bó ni wọ́n wà wọ́n lọ anabi jí ó ti lọ léńjẹ́ ìyá yìí bá sáré ẹni tí wọ́n ń pè dákun máa ń sọkún máa ń kún rẹ̀ lọ́wọ́ afájú nù ẹnìkan ọ̀bẹ mọ́ ọwọ́ sáré ó lè pa anabi lọ́lé sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábì anabi tí wọ́n bá ń rìpọ́tù àdìsí wọ́n máa kọ́ wa pé ká máa read between the lines. ntí wọ́n fẹ́ sọ wọn èdè bẹ́ẹ̀ wọ́n máa wá sọ àwọn nǹkan míì pé ẹmú eléyìí náà o ẹmú eléyìí náà o òní orílẹ̀ èdè mo wí fún wa nísìnyí Anas tó kọ́ wa mí Anas bin Malik ní. فلما جاءت انغو دلي النبي صلى الله عليه وسلم لم تجد عنده بوابين ko ba won gateman lójú ọ̀nà ó rí pa Ànábì ò ní kíni Ànábì ò ní gateman ẹ̀sìn nílé Ànábì náà ni wọ́n nílé Ànábì náà ni ṣé èyàn lè wọlé Anas report ẹ̀ pé ko bá kíni ko bá gateman lẹ́nu ọ̀nà Ànábì o sallallahu alayhi wa sallam ìyá yìí wá wọlé ìwọ̀n sọ fún anabi ọwọ́lé kìí sí pọ́lọ́ bá anabi yàrá o tòrọ́ báyìí pé yàrá ló ti lọ́ọ́ bá anabi tẹ́nìkan ò rí Anas ò ní lè rìpọ́ọ̀tù ẹ o torí ká kẹ́kọ̀ọ́ yìí ò náà àwọn alájà láwọn ní ọ̀rọ̀ àṣírí kan wọ́n sì ní ọ̀rọ̀ àárín wa ẹni wọn lọ mọ́kọ wọn lọ́wọ́ bọ́kọ wọn ọba sínlé ọmọ wọn tó bá ti gbọ́n tẹ̀lé wọn àṣírí kan ò gbọ́dọ̀ bẹ tọkọ rí ò lè gbọ́ tọmọ rí ò lè mọ̀ tó ipá àfáà ni ọ wà á mọ̀ ọ́ ọba kọ ẹ káàkiri ṣe láǹtí ẹ má ti yín wá ẹ má burú yín wá àmọ́ àwọn ṣéwù ńkọ́ àwọn ustaazu ńkọ́ wọ́n dá àlejò lóhùn lọ níbo nù yàrá àlejò owó obìnrin ọ̀rọ̀ ránun ni o gbogbo ẹni tí máa ń jí sí ànábì ọgbọ́dọ̀ máa ṣe báwọn o ànábì ṣe bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam òun ní kọ́dà bá ànábì ọba lọ ṣe wá àṣìjọ́ táwọn obìnrin ní àwọn ọkùnrin nìkan lẹ́ ń ọ̀rọ̀ wọn lẹ́ máa gbọ́n gbogbo gbà ẹ fáwa náà lọ́jọ́ kan tọkùnrin kan gbọ́dọ̀ wá àwa nìkan láàmú béèrè ńjọ́ náà ọ̀tọ̀nà bẹ́ẹ̀ àwọn ìyá ńlá wa béèrè lọ́wọ́ ànábì ńjọ́ náà ànábì sì grant wọn sallallahu alaihi wasallam Dr. Khalidu àmọ́njọ́ tá ànábì ọlọ́njọ́ dá lọ
anabi ọ̀dá lọ anabi mú bilalu lọ́wọ́ bilalu sí anabi lọ àárín àwọn obìnrin gbogbo alásàlátù ọba ipá sàlátù ta anabi ni sallallahu alaihi wasallam bá anabi tí í ṣe nu o torí náà ká padà sí bí orí ọ̀rọ̀ hadithu Anas radiyallahu anhu Anas ní ìyá ìwà bẹ anabi pẹ̀lú sẹ́mukọ́sà ìlójú ti sá anabi nu nígbàtí yẹn bá ń sọ fún òjíṣẹ́ Ọlọ́run pé ilayka anni ìtumọ̀ ilayka anni lédè Lárúbá ni pé dákun kó yá yín ìtumọ̀ ẹ̀ nu àmọ́ bá anabi ti ṣe la wí fún yín o anabi kan pẹ̀yìn dání o torí náà nígbà tí ìyá ìwà kótóró tó bẹ anabi àyìn mọ̀ pẹ́yìn ní ìgbà wo ìbẹ̀wò la anabi ti wá sọ ń ta fẹ́ wí pé ẹ ṣe sùúrù tí ó wúlò anabi ní innama sabru inda sodmatil ula innama sabru inda asodmatil ula anabi ní ẹ̀rí sùúrù tó wúlò téèyàn ọgbà ládá lọ́dọ̀ Ọlọ́run òun ní sùúrù gbà tí nǹkan ń jó ọ la asodma ìtumọ̀ sodma dédé Lárúbáwá ní shock bí electric shock ìyẹn ni pé ńgbà tí nǹkan ń jó yàn kèsì pé ńgbà tó gbé ara ẹ̀ lulẹ̀ tán tó wúye kú wí tó lọ bí kíbi tó sọ̀sọ̀ kú sọ ńgbà wọn ló tó wá gbà fọlọ́hún gbà fọlọ́hún méṣù lọ gbà fún anabi ní innama sabru inda as-sadmatil ula anabi ní sùúrù tó wúlò gbogbo ẹni Ọlọ́run bá fàdánwò kan òun lè yí tó ṣe ńgbà tí nǹkan ní ń jó ọ bí iná lọ́wọ́ ni ọlọmọsá jẹ́ kí gbogbo ó lè ní sùúrù bẹ́ẹ̀ anabi ní sùúrù tó ní ládá nìyẹn o tọ́pọ̀ ládá tọ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run torí tá a bá wo aya al-Qur'an al-Karim ọ̀pọ̀lọpọ̀ bí lọ́lọ́run tí ma pé inna Allaha ma'a as-sabirin níbo mi Olúwa pé wallahu ma'a as-sabirin lọ́pọ̀lọpọ̀ aya al-Imam Sa'di rahimahullah inú àwọn àgbàfọ́ oní tafsiru tí wọ́n lọ láìpẹ́ ni àwọn ni àfa bàbá wa Ibn Uthaymin al-Imam Sa'di ni wọ́n kọ́ bàbá Ibn Uthaymin ní kéwú ẹ̀dàkùn àwọn ọmọ kí wọ́n náà tafsiru tó yẹ kéèyàn nínú Taysiru al-Aziz ar-Rahman fi tafsiri kalam al-Mannan bàbá Sa'di ńgbà tí wọ́n túmọ̀ àyà yìí wọ́n ní wallahu ma'a as-sabirin inna Allaha ma'a as-sabirin wọ́n ní ma'a ìyẹn ni pé Ọlọ́run ń bẹ pẹ̀lú òǹsùúrù wọ́n ní ṣé ẹnìkan bẹ tọ́lọ́wọ́ bẹ pẹ̀lú rẹ̀ gbogbo wa kò sẹ́ni tọ́lọ́wọ́ mọ̀ ń pa wa ajẹ́ pé wọ́n ní ìtumọ̀ eléyìí wọ́n ní al-ma'iyya huna ma'iyyatun khassa taqtadi mahabbatahu azza wa jal wa taqtadi nusratahu azza wa jal wọ́n ní hiya ghayru al-ma'iyyati al-'amma allati ma'iyyatu al-'ilmi wọ́n ní bọ́lọ̀ ń bá sọ pé máa sabirin tó sì fún wa ń bò mí bàbá Sáàdì ní àyà mí ní wa aynama kuntu aynama kila àyà ni ma'iyya 'amma tọ́lọ̀ ní gbogbo bí tẹ́ bá wà Ọlọ́run bẹ pẹ̀lú yín eléyìí kọ́ ala kulli hal aya mi bẹ nú al-Qur'an al-Karim tọ́lọ̀ ní gbogbo bí tẹ́ bá wà máa náà lọ́lọ́run ló ń bẹ fahuwa ma'akum Ọlọ́run bẹ pẹ̀lú yín wọ́n ní túmọ̀ bíbẹ pẹ̀lú yín ti bẹ̀rù ni pé Ọlọ́run ní máa ń tẹ̀ ń ṣe àtàwátà ń bẹ ládẹ́ta àtẹni tí ń bẹ lọ́jà àtẹni tí ń bẹ lẹ́kọ̀ọ́ àtẹni tí ń bẹ London Olúwa ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ àmọ́ bọ́lọ̀ ń bá wa ní máa sọ̀bìrì lẹ́yìn ìgbà tó lóun bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá ó fi hàn pé ìbẹ pẹ̀lú yàn special nù ni pé Ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀ bí mahabbatihi Ọlọ́run fẹ́ràn rẹ̀ Ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀ bí nusratihi Ọlọ́run ó ràn lọ́wọ́ lórí ntọ́ba bàbá Sáàdì ní gbogbo ẹni tí nǹkan bá bá tó sì ṣe sùúrù tá Ànábì ní àṣẹ yìí wọ́n ní tí ó bá sí ládàá mi tí ó sọ́lá mi ìjùpọ̀ Ọlọ́run ròyìn pé inna Allaha ma'a sabirin wallahu ma'a sabirin wọ́n ní lakafa fadlan wa sharafa èyí wọn ọba tó níyì lọ́lá fún gbogbo ẹni ó bá ṣe sùúrù bẹ́ẹ̀ torí náà ẹ dákun sùúrù tó wúlò as-sabru 'inda as-sadmatil ula nígbà tí nǹkan ń jóyàn ní bí wọ́n bá léyìn ó ní sùúrù ìgbà wọn ni kò ní sùúrù mọ́rí bí ìyá yìí tí ń ṣẹ̀ṣẹ̀ wọn lọ bẹ̀bẹ̀ Ànábì sì jẹ́ ó yé pé ẹ̀bẹ̀ tó bẹ̀ yóò wúlò mọ́ sùúrù tó ṣe yìí kò ní ládàá mọ́
torí náà ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa inú tí máa mú yàn mí náà wá mẹ́lẹ̀ sabat téèyàn fi tẹ́sẹ̀ yàn fi dúó tí èyàn fi ré nítorí àdánwò òun ni kéèyàn kọ́ béèyàn ti ní sùúrù àwọn àlùfáà sì máa ṣàlàyé fún wa pé gbogbo nǹkan pé ní sùúrù yìí nǹkan mẹ́ta náà ni oríṣi ọ̀nà mẹ́ta ń sùúrù wọ́n ní as-sabru ala ta'atillah was-sabru an ma'asihi was-sabru ala aqdarillahil mu'lima kéèyàn ó ní sùúrù ala ta'a ọlọ́run ní o ṣe nǹkan báyìí ó sì ní ọlá ó sì ń rọ́jú ó ní sùúrù náà nù as-sabru anil ma'asi orí páwọn èèyàn ní ń sẹ lọ́hùn yìí gbogbo ń tọ́lọ́hùn ọ̀fẹ́ ni wọ́n mú wọn náà pé ẹ sì jókòó ńlẹ̀ ẹ sì dákẹ́ ẹ jáde ní ìjáde kí jáde Yorùbá gbà ẹ mọ̀ jáde sọ̀rọ̀ yìí ni bí Yorùbá bá ti ń gbé yọ jáde sọ̀rọ̀ wá sẹ́bọ̀nù tẹ́yìn ìyá wẹ̀yìn bàbá wa ní wọ́n lọ́lọ́wọ́ ọ̀fẹ́ rú bẹ́ẹ̀ ni àwa náà bá jáde òní sùúrù nù ọ̀fẹ́ sẹ́lọ̀nù ọlọ́run ó fọ́n ládàá was-sabru ala aqdarillahil mu'lima bí kádàrá ọlọ́run tí máa jóni la kádàrá ọlọ́run tí máa nira fara láti gbà bọ́ bá dé kéèyàn ó ní sùúrù ẹ̀ yẹn ni pé bá dánwò bá dé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni la máa fi ní sùúrù o gẹ́gẹ́ bí mùsùlùmí. al-aamilu thani inú tí máa jẹ́ sẹ́yìn ó dúró tí èjì orí téèyàn ò fi ní kọjá la ọlọ́run òun ni al-imanu bil qadar al-imanu bil qadar gbogbo wa náà láti ké ńgbà wà ń kéke akọlórin arkanul imani sita orígun òpó imani sẹ́mọ́ntà ń wíhun ni pé gbópo kan bá ti yẹ mùmínìyàn lọ yẹ̀hún ìgbọ́lọ́ngbọ́ lọ yẹ̀hún kí lọ́kàn náà àwọn òpó imani tó gbé imani mi àti yín dúró kíni òun ni al-imanu bil qadar ká gbà pé bó ti rí iná lọ́gbọ́dọ̀ rí ni bó ti ṣẹlẹ̀ iná lọ́gbọ́dọ̀ sí kíni lọ́gbọ́dọ̀ ṣẹlẹ̀ bọ́lọ̀ ti fẹ́nu kò lè rí bá mi kò sọ́gbọ́n kan tí mo lè gbọ́n kò sí márùn kan tẹ́nìkan lè fún mi tó lè pé ọmọ rí bó ti rí yìí ní ti ń jẹ́ kádàrá nù kéèyàn gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá ti tó báyìí ni ó rí gẹ́gẹ́ bá ti wí kéèyàn banújẹ́ níwọ̀n bá kọ̀tàkó súnà nábì o sallallahu alayhi wa sallam òun ní jọ́ tó ọmọ ànábì kú ànábì gbé lọ́wọ́ omi wa ń kán lójú anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábẹ́ mi náà fẹ́ gbọ́ yìí ká kọ̀yẹ́ ká anabi ó tún máa kán mi lójú anabi ní àánú ọlọ́run lélẹ́yìí gbogbo ẹni tí ó bá nírú eléyìí ké ó ti kú léèyàn torí náà kí nǹkan báyàn kínú rẹ̀ ó bàjẹ́ òun là anabi tó ń sọ ńjọ́ tó ma rẹ̀ Ibrahim kú ipe Ibrahim àwa fẹ́ràn rẹ̀ àmọ́ngbàtọ́lọ̀ ní wọn mú ọ lọ ló ti mú ọ lọ yìí Ànábì wa ń pé wa inna ala firaqika ya Ibrahim la mahzunun lílọ rẹ tó lọ Ibrahim ọba wa nú jẹ́ gbogbo eléyìí lè rí i pé ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéèyàn sọ fáwọn èèyàn pé sẹ́yìn náà lẹ́sìn tó wá ń sunkún kí wọ́n sun mọ́ wọn ní ẹwí àṣírí yín náà lẹ́ tó wá ẹ̀yin brọ́dà ò pé kéèyàn má jọ mi èèyàn mọ́ àmọ́ bọ́ bá ti fẹ́ kọjá lálẹ́ yẹn wá pé ẹbẹ̀rún ọlọ́run yorùbá nàbì ti yí fún yáyì pé ẹni sùúrù ó tó bá wọn o. al-imanu bil qadar ká gbà pé kádàrá ọlọ́run kò lè yẹ bó ti ní oríhun bẹ́ẹ̀ náà lórí inú tí máa mú ẹsẹ̀ yẹn dúró nígbà tádánwò bá dé ni téèyàn òfin ní ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́. min awamil thabat tí máa mú yẹn dúró pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni kéèyàn ní ar-rifqa as-salihah ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àti gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí bá kàn bọ́ bá nídìí kéèyàn ó change àwọn ọ̀rẹ́ téèyàn ń bá rìn lẹ́yìn ìgbà tádànwò bá bá kó change wọn o inú tó lè mú ẹsẹ̀ èèyàn yẹ òun làwọn téèyàn bá ń bá rìn béèyàn bá rí i pé gbogbo orí èyí téèyàn ń gbọ́ níbi wáàsí yìí irú àwọn ọ̀rẹ́ tóun ní làwọn jọ́ mọ̀ pé kádàrá kọ̀ láì fi bí wọ́n bá dé lọ́la oníkàwọn ọmọ rẹ̀ sọ fún ọ pé wọ́n ní ká wí fún yín pé àwọn sùn kó o sì wà lórí bẹ́ẹ̀dì lóòótọ́ ọ̀parọ́
bó ti rí nu anabi ní inna fil ma'aridi lamanduhatan min al-kadhibi anabi láwọn kankan bẹ tó lè kó yàn yọ kó ń bi ròyìn ní parọ́ òun là ń pè ní ma'arid. bí ọba ní látijọ́ yé mi náà ni wọ́n á kí ẹ̀yin náà tẹ̀ jáde gba àwà ó tún wíńjọ́ mi ó tún ní àwà òun náà gbọ́ yí pọ̀ ń sọ fún un ní pé dákun ìrìn èmi rẹ̀ ọ̀ papọ̀ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ń tà fi ń kó bara wa kò rí òsùn mi ní ọ̀rẹ́ mi láti kéke kò sí rọ súnà o kò sí rọ súnà akramakumullah ní oṣù kan sẹ́yìn mo ṣe lẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ lórí eléyìí gan nípa ọ̀rọ̀ ṣe rọ súnà ń bẹ àbí kò sí mo ní ọ̀pọ̀lọpọ̀ ń tà máa fi kó bara wa Dr. Khalid ẹ̀tàn ni ọ̀rẹ́ kò rí òsùn kọ́dà láti kínkínní báyìí ni láti ń sọ̀rẹ́ àlè yára wa ẹ̀rákùn sí wọn ọ̀rẹ́ kan wọ́n ń bò mọ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ẹgbẹ́ kọfẹ́ wọ́n ń gbẹ́ sàárẹ̀ ọ̀rẹ́ kan rí tí ọ̀rẹ́ kan wá débẹ̀ tó wá ní ẹ̀dákùn àlè yára wa o ẹgbẹ́ kó ṣe kíni ẹgbẹ́ kọfẹ́ díẹ̀ sí tó láti kékeré báyìí yóò yà ọ́ táyé nu kátó wá pé alìkìyàmọ́ olúwa ní yawma yafirru al-mar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani likulli imri'in yawma idhin sha'nun yughni tàlìkìyàmọ́ nu kò sẹ́nìkan kò sọ̀rẹ́ torí náà inú tí máa mú ẹsẹ̀ yẹn dúó bádẹ́wò bá dé òun ni kéèyàn àṣẹ́sì àwọn alábàárìn ẹ̀ bọ́bá ipá àwọn tí ó ṣe máa bárìn ní alhamdulillah bọ́bá ipá àwọn tó yẹ kọ́ yẹra fún wọn bọ́ yẹ níṣẹ́ tí ó padà yẹ̀yìn ó padà yẹ̀yìn. min awamili sabati bi awnillahi wa quwwati òun ni huduru majalis adh-dhikr irú ilé ìta wáyé inú tí mẹ́sẹ̀yàn rinlẹ̀ náà nù bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n ń perú wá sí báyìí ọmọ ẹ̀dẹ́ yẹn ní ìdíntí ọmọ ọ̀ràn létí from time to time lolúwa fi ní fa inna dhikra tanfa'ul mu'minin kéèyàn máa lọ rú wá sí báyìí tí wọ́n bá yàn sọ̀rọ̀ ọlọ́run èyí tó bá tó rú yàn lójú téèyàn ó lè pé ẹ dákun kíni sẹ̀rí àwí ń pa nǹkan báyìí nínú tí máa ràn ní lọ́wọ́ láti má sí ẹsẹ̀ gbé bá dánwò ọlọ́run bá dé ni. min awamili thabat nínú tí máa mẹ́sẹ̀ yàn dó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni alìṣìgáàlù bima yanfa alìṣìgáàlù bima yanfa májọwọ́ rí ó dilẹ̀ májẹ gíní májọwọ́ rí ó dilẹ̀ kọ́dà Yorùbá náà ní ọwọ́ tó dilẹ̀ ní gíní lè zoom bẹ̀nsẹ̀ wá kíní kan máa ṣe ìṣẹ́ra dánwò ìtì ma àti ìbànújẹ́ àti èrò burúkú àti gbogbo àwọn táwọn wì ẹnu tí ma gbà wọn láàyè ní kéèyàn ráyè kéèyàn ó ṣe kíní kọ́ra yé kókókó ní kí là ń ṣe lọ́bì kan kí là ń ṣe wọ́n mọ̀ pé ẹ̀dàkùnrin ọmọ gba àsìkò kí ni ẹgbà lásìkò kí là ń ṣe kún wà mọ́tọ́ ọmọ ṣe kún ní tí ó wúlò fún ọ́nà bó ipò ọlọ́ kọ́sẹ́ ìgbà tailoring bí wọ́n ti ń hun agbọ̀n wàláhì ẹ̀yin lẹ fojú kékeré wò ó ní tí máa gbé kúrò lára àyàn nínú àdánwò ọ̀kan náà àwọn káfí ọ̀rọ̀ rẹ̀ sẹ̀rí nígbà second world war ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì wọ́n ń parákùnrin kan ní Churchill òun ni prime minister Britain nígbà náà inú àwọn tí wọ́n máa pé àwọn the most powerful prime ministers in the world òun làwọn Churchill òun làwọn oníròyìn bí ń jọ kan pé a observe nǹkan kan lára rẹ pé kò sí ń tọ́ bá ọ èrònú kò sí ń tó ṣe kíni torí pé especially nígbà world war yẹn ni wọ́n bá ka history world war bọ́ bá lọ báyìí yóò tún lọ báyìí òun sì ní prime minister throughout gbogbo ogun yìí pé àwọn observe rẹ pé kò síbi nǹkan náà ti lè bà wọ́n lẹ́rù tó kò síbi nǹkan àjálù ohun ti lè tó wọ́ normal láìfú tiẹ̀ lọ́kàn ń bá lọ gbogbo ntó ti tò kalẹ̀ ká activities tẹ́ ẹ ṣe ní ọ̀kan ò ní dàrú ẹ pé kí láǹsà tó mọ́ wa torí experience ọmọ èèyàn nu ń gbé pé èèyàn lòun náà
àwa náà lè benefit from his experience. Ó ní secret tóun rí ń bí òjú pé òun ò ní time láti ronú kìí ṣe pé òun náà mọ́nú rò kìí ṣe pé òun fẹ́ rò but ìtì ń bẹ wájú òun tóun ti tò àti tóun tara àwọn bọ̀ àti tí wọ́n ti òun bọ̀ kò tí ẹ̀ give òun ní even a second or a minute kéèyàn tiẹ̀ wá ráyè kọ́ wá dorí kodò gbẹ́nlé gbé yọmọ ronú ìyẹn ni pé ọ wà preoccupied bẹ́ẹ̀ tiẹ̀ tóru tiẹ̀ yìí experience ọmọ èèyàn ó ti fi hàn pé ní ọwọ́ tó dilẹ̀ òun lè sùn bẹ̀ ń sẹ́ ẹ̀rí kéèyàn ọmọ gbé àkílà ń ṣe kò jókòó ẹ mọ́ tí ì lọ kí ni kan yín lójú àwọn kẹ́jú òun pé àkílà ń ṣe kún kò dá o fún mùsùlùmí a sì rẹ́rìí tó bá kí ẹ̀ náà náà àdìtà anabi sallallahu alaihi wasallam anabi ní al-mu'minul qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if wa fi kullin khayr gbogbo mùsùlùmí ló lóore lóòótọ́ àmọ́ mùsùlùmí tó lágbára ọlọ́run fẹ́ ó wu ọlọ́run ju mùsùlùmí ọ̀lẹ lọ torí náà kéèyàn wá nǹkan tí ó máa ṣe ní tí ó wúlò kódà bó ṣe ọ̀pọ̀lọpọ̀ Dr. Khalid àwa làákàn ń pé kí là ń ṣe kún ní tẹ́yìn ó ṣe kúnlẹ̀ wàláhì bẹ́ẹ̀ bá kó in most cases tẹ́ bá ẹ lọ try tí mo wí ẹ lọ mọ́sálásí kọ̀ọ̀kan ẹ wá ṣe interview fáwọn èèyàn pé bàbá ẹ ka Suratul Fatiha ìyá ẹ ka Suratul Fatiha tọ́ra nàbí yín tèmi yín tẹ̀lé ní la salata liman lam yakra bi Fatihatil kitabi ànábìlẹ̀ ń jẹ́ ọba ma Fatiha kọ́ ò ní òun ìyá títí ń kí lọ́gbọ̀n ọdún títí ń kí lọ́gbọ̀n ọdún bàbá ológójì ọdún ẹ̀ka Fatiha bẹ́ẹ̀ bá kó èèyàn mẹ́wàá jọ bóyá ní mẹ́jọ paasi àbí kí ni mo pé náà ni bóyá ní méjì mo fẹ́ wí bóyá ní méjì ọ paasi from experience alhamdulilayi rabbil alamin aramani ṣe n ta nabi kenu àbí wàhálà la lè ṣe bá nabi ti kenu àfikọ́ lọ́wọ́ kọ́ lè yàn wá wá bí tí wọ́n máa lọ pé ẹ̀dàkùn ẹ̀kọ́ mi ní Fatiha ẹ̀dàkùn ẹ̀kọ́ mi láwọn súrà kéékèèké tí yín máa fi kírun èyí wọn náà yóò occupy rẹ for some time torí náà ẹ̀dàkùn inú tí máa jẹ́ kí èèyàn máa ráyè káyé dépò tèrò-kèrò tí yóò fi máa wá ṣe ń tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ òun ni al-ishtighalu bima yanfa òun ni kéèyàn wá ní tí ó máa ṣe ní ń tọ́ dáa tí ó wúlò ẹ̀rí finally ẹ̀jẹ̀ ká dáa dó báwọn min awamil thabat nínú tí máa mú ẹsẹ̀ yẹn dúó nígbà àdánwò òun ni al-ihtisab ihtisabul ajri inda Allah ihtisabul ajri inda Allah àwọn àlùfáà ní kéèyàn máa rí pé wọ́n máa wọ́nu wa pé ẹnìkan gbọ́dọ̀ tàmánà kádánwò ọba wọn o ọ̀tà kò súnà nẹ́bí kéèyàn pé torí kí n bá àgbàládá kọ́ lọ sí jádánwò ọ̀sẹ̀lẹ̀ súnà tà nẹ́bí kan kọ́lá má bẹ́ẹ̀ lọ́n kádánwò ọbọ̀ ẹnu bọ́ bá dé ní kọ́ ọmọ bó ti ṣe inú tí mo wá mẹ́sẹ̀ yẹn rinlẹ̀ ni pé kó o rí àdánwò tó dé as a golden opportunity láti rí ládá lọ́dọ̀ ọlọ́run ládá tí ò ní kàn ọ́ tẹ́lẹ̀ kọ́ wá rí pé tọ́ sọ́lọ̀ ti mílẹ̀ ìwá náà wàá sọ di opportunity tó pé ní bọ́bá ipá àlìjánnà mi bó ti mọ̀ ní lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ yọ gà báyìí inú advantages tí àdánwò máa mú bọ́mọ ànábì Ádámù ní ti torí pé ní ọmọ ànábì Ádámù pàtàkì jùlọ tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ lẹ́sìn nínú tí máa sún yàn mọ́ lọ́hùn Dr. Khalid òun làdánwò ọ̀pọ̀lọpọ̀ wa tí ì bá ṣe pa bá ní challenge kan in life àìrántí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní yan náfìlà lóru kí ni jẹ́ náfìlà bá ti sùn láti aago mẹ́sàn-án bí mẹ́wàá ló sì sùn ni wọ́n ẹ̀sẹ̀ máa jí ni pé òórùn ti yọ kọ́dẹ̀ lómi ò ní kásùbà lásìkò àmọ́ bá dáwọ́ bá bá táwọn afá wa sọ pé lọ́ọ́ mú hẹ́sínù mùsùlùmù ọmọ ká yọ rántí pé kéèyàn ó kírun àsìkò yọ rántí pé kéèyàn ó dìde lóru nínú tí máa sún yàn mọ́ lọ́hùn wàláì kéèyàn mọ́ta máa ń ná kọ́ máa bẹ̀ lọ́hùn àdánwò àmọ́ tó bá dé sọ ọ́ di a golden opportunity tí ó lékún pò rẹ lọ́dọ̀ ọlọ́run tí ó lékún ládàá rẹ lọ́dọ̀ ọlọ́run tí ó tún sún ọmọ ọlọ́run ju bó ti súnmọ́ tẹ́lẹ̀ lọ abẹ́ olúwa bá subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí
gbogbo ẹni tí ọ wà nù àdánwò kan àbí mi ọlọ́run kó máa ṣàṣẹ ń fúfú yẹ fún òǹkàlùkù ọlọ́run kó fi ìdùnnú kó fi rọ́pò ìbànújẹ́ gbogbo tí ń dùn wá nú ọlọ́mọdé ìbànújẹ́ ọgbẹ́yìn rẹ̀ gbogbo àwa tí àwa ń wò pé ní irun tó kẹ́ni yìí kò tí ì kẹ́mi ẹ mẹ́jà gbégbèsè ayé òyìnbó ìgbésí ayé ànábì àtàwọn sọ̀hábì ànábì ló pè wá kọ́dà ká má tí ì fi tẹ̀sìn wò òun ló pè àwùjọ gan ká má ní ọ̀nà tá a fi kéta fáwọn tí nǹkan bá ká má ṣe pé ní me and my family hayatu ebonu o kìí ṣe ti mùmíní o ànábì ò gbérú ẹ o ọ̀làfẹ́ pẹ̀lú ìlélẹ̀ fúnra wa ni àwọn ọ̀gá wa nú ẹ̀sìn àwọn sọ̀hábà ànábì àwọn tàbíùn àwọn náà gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ hádà wàlláhu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi. jazakumullahu khairan. ẹ dákun kí àwọn àpá wa tó wọn lọ ìbéèrè kan tí wọ́n fi sọwọ́ sí wa nísìnyí wọ́n fẹ́ sáré sàlàyé rẹ̀ fún wa ní ṣókí. Allahu sayyidu sanada. Alhamdulillah wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ìbéèrè oníbéèrè yìí wọ́n ní òun ní sísítà bọ́yẹ̀gbọ́n àbábúrò tí ó ipò òun gan ní ló dúró lọ́kọ rẹ̀ lọ́rùn pé ọkọ òun ò gbọ́dọ̀ fẹ́ opó ìyẹn ni pé ọkọ rẹ̀ fẹ́ ṣètò lọ́hùn pé kóhun ó ṣe mọ́síná kóhun ó fẹ́ ìyàwó míì lé kódà ìyàwó tóhun ó fẹ́ yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá Ànábì fi lélẹ̀ sallallahu alaihi wasallam obìnrin yìí jẹ́ opó lẹ́ni wá béèrè pé ǹjọ́ da kó ṣe pé ń bọ̀ kódà wọn lé ó lé débi pé kìí jẹ́ ṣe pópó nìkan kò tí ẹ̀ fẹ́ kíyàwó wọn kọ́kọ́ wọn fẹ́ kò tí ẹ̀ fẹ́ kejì rárá ni tọ́ àti kíní àti kejì ẹ̀ dákun obìnrin mùsùlùmí kò sí ìtọ́ da ń bẹ̀ o ẹ̀yin yá wa a gbọ́dọ̀ tìjú àbí ká pé abẹ̀rù yín ká má bá yín sòdodo ọ̀rọ̀ àyà kan bẹ́ẹ̀ náà al-Qur'an al-Karim gbogbo obìnrin mùsùlùmí tó bá kà á èmi máa wò pé sọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ká àyà yìí Olúwa sọ ń bí àyà náà pé dhalika bi annahum karihu ma anzalallahu fa ahbata a'malahum Olúwa láwọn kan bẹ́ẹ̀ nú àwọn ọmọ Ànábì Ádámà ahbata a'malahum gbogbo ṣẹ́ wọn tí wọ́n ṣe àbájẹ́ ìyẹn ni pé gbogbo àti irun àti gbogbo ẹ̀ ahbata a'malahum kí lẹ́sẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ karihu ma anzalallah wọ́n hate wọ́n kórìíra nítorí wọ́n bá sọ̀ kalẹ̀ ní òfin rẹ̀ láti sánmà ma anzalallah lọ́lọ́run wí gbogbo ntọ́lọ́run reveal ẹ̀dàkùn ní ntọ́lọ́run sọ̀ kalẹ̀ tó reveal ni pé mathna wa thulatha wa ruba' nbẹnu Al-Qur'ani bẹ́ẹ̀ gbogbo obìnrin mùsùlùmí tó bá kórìíra rẹ̀ ewu ń bẹ o ẹ dákun ẹnìkan ò pé kọ́kọ́ rẹ̀ ọlọ́fẹ́ ìyàwó kejì ń tú láàsì àmọ́ mẹ́jọ jẹ́ pé ọmọ ẹ jáde lẹ́nu ẹ pé òsìwò lẹ́ ń bá kí ẹ̀yin náà tún ti fẹ́ lọ jọyìn àwọn oníkíní tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n kọ́ dá o lẹ́nu obìnrin mùsùlùmí olúwalá bá sí àwọn kan jẹ́ nítorí kíni nítorí pé wọ́n kórìíra ohun tó lu ọba ṣe ní tọ́sọ̀kalẹ̀ inú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ òun ni pé obìnrin mùsùlùmí lè fẹ́ ìyàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin èyí ò lè ṣe alákọ̀ọ́kọ́ obìnrin yóò ṣe astaghfirullah àti gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa tọmọ yẹn wà á mú pé ọkọ òun lọ fẹ́fẹ́ bóyá mi bá ti gbọ́ lásán pé ọkọ yìí ó ti níyàwó kan kò sí oore tó lè wà lọ́kọ̀ ọkọ òun kò tiẹ̀ fẹ́ gbọ́ kò sí oore tó lè wà lára ẹ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ gbé ilé oní orogún ló fẹ́ lọ kíní kan àbí kíní kan sí ẹni eléyìí ń túmọ̀ pé karihu ma anzalallah bọ́bá yẹ kó rí pé ọkọ yìí ń fi àjẹyàwó ti lé gan ìwọ́n náà tún lọ jọyìn rẹ̀ o lè rí wí lọ́dọ̀ Ọlọ́run pé n tí mo fi torí ẹ̀ kọ́ ni pé ọ̀tọ́jú ìyàwó alákọ̀ọ́kọ́ gbẹ̀ǹlẹ̀ yọ wà tọ́jú ọmọ tèmi àmọ́ bínú pé àsáfẹ́
nírò rí àwọn kan tí mo wí lẹ́ẹ̀kan torí inú ẹ̀sìn tí wọn làwọn kà sí wọn ì fẹ́ yàwó méjì pọ́fẹ́fẹ́ gbáhàn náà tanra wọn lónìí ni tọ́ àmọ́ ẹ̀rí ìwọ tó ń kírun tó ń gbáwẹ̀ mọ́fì nǹkan kí nǹkan kó bára rẹ lọ́dọ̀ ọlọ́run o obìnrin yà rọ̀ dákun ìmọ̀ gbóná lára lóòótọ́ àmọ́ wo ọlá pé ọlọ́run fẹ́ anabi sì ṣe bẹ́ẹ̀ sọlọ dákun yọ̀ǹda fọ́kọ rẹ torí ewu tí ń bẹ́ẹ̀ ni pé bí wọ́n ti kọ́ sí wa yìí náà Dr. Khalid bí a bá mọ̀ bí ọkùnrin yìí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ntí ó wí náà nù bá pé ọlọ́run mo fẹ́ ṣe o ìyàwó mi yìí ni ọ̀jẹ́ ńbọlóòrù là ń jọ náà torí ẹja máa ronú àròjinlẹ̀ o nítorí bá mú wọn tán fi ń kọrú eléyìí sáwọ́ ẹ̀dọ́ mi èèyàn bọ́lọ̀ ń bá bí wọn náà wọn ò wí bẹ́ẹ̀ pé wọ́n lọ wà ń díẹ̀ tó jẹ́ ó ṣeé ṣe o torí náà ọlọ́run kọ́ ọ̀rọ̀ obìnrin yìí lọ́kàn kọ́kọ́ rẹ̀ náà ó sì dákun kọ́ àlè fíà arábìnrin yìí náà gbogbo tí yẹn fi àṣọ obìnrin kó fi àṣọ rẹ̀ pé nǹkan kan ò ní dínkù nínú ẹ̀tọ́ rẹ̀ torí ẹ̀rú ń bòun náà ni ọlọ́run ò sì fẹ́ káyìn àwọn náà jẹ kọkùnrin náà àṣọ rẹ̀ kó jẹ́ kí bẹ̀rù rẹ̀ kó má sí bẹ̀rù kó sì ṣe bóun bá ti promise rẹ̀ kọ́lọ́n kó má sàṣẹ rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan tó hádà wallahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. a fẹ́ mọ̀ báwo ni wọ́n ti bẹ̀rẹ̀ níbo lọ́lọ́ ní kí wọ́n bá dé báyìí kí sì tún ní àwọn ètò tí ń bẹ́ńlẹ̀ tí wọ́n gbèrò pé àwọn fẹ́ ṣe èyí ni ó mú mi darí ìgbóhùnsókè yìí sí ọ̀dọ̀ chairman fún organization yìí ìyún àfáwà Mutiullah Àríkéwúyọ̀ láti sọ fún wa báwo ni ètò yìí ti bẹ̀rẹ̀ níbo ni ètò náà dé dúró níbo ni ètò náà sì gbèrò àti tẹ̀síwájú àti máa lọ wọ́n yẹ tafadhal mashkura. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله adá ọpẹ́ fún Ọlọ́run àti ẹ̀yìn fún òjíṣẹ́ Ọlọ́run ọba tí adúpẹ́ fún lọ́ba tí ó ti Ọlọ́run fún wa àgbálẹ̀ òkè abẹ́sìkò ìlú Ọlọ́run sì ní kó wá sí ìmọ̀sẹ̀ bẹ́ẹ̀ àti Ọlọ́run kọ́lọ́run kó mọ́tà àgbàlẹ̀ wọn tí a bá ṣe níbí Ọlọ́run kó gbà ní ìbádà àti àwa tí a wà lórúkún báńsètò tí gbogbo àwa jàmọ́ àti àwa jẹ́pẹ̀ Ọlọ́run náà Ọlọ́run kó mọ́tà bá wa san òkàlùkù wa ní ẹ̀san olóore. Àwọn ètò tí mo jẹ́ alága fún ìyẹn Oasis Muslim Widow and Orphan Welfare Foundation ó jẹ́ kan lára àwọn ètò kan tí ìgbìmọ̀ àwọn stakeholders Ìlọrin Central Branch stakeholders of MSSN tí wọ́n fún mi ní ìyọ̀ǹda pẹ́kẹ́ nínú chairman kọ́mítì yìí ń bẹ nínú àwọn kọ́mítì bíi 5 àbí 6 tí ń bẹ ní abẹ́ àkóso àwọn àmìlú wa Abdulaziz Aláàyá àwọn ni wọ́n fún wa ní ìyọ̀ǹda wípé kátàkó pé tí àwa náà mọ̀ lọ́gbọ́n lórí orígun yìí ó túmọ̀ sí pé odò mi ò gbọ́dọ̀ sàn kó gbàgbé orísun ẹ̀ àwọn ìṣọ́nà tí kí á dìde nìyẹn nínú àwọn ètò wa náà ni àwọn tí wọ́n ń tọ́jú aláìsàn ní hospital àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orígun tí ó kàn mí láàárọ̀ yìí tí mo fẹ́ kí á jọ jíròrò nípa ẹ̀ òun ni ọ̀rọ̀ nípa Oasis Muslim Widow and Orphan Welfare Foundation. Ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ.